Eré òye èèyàn lára wa ẹkú jọ́ méjì jọ́ mẹ́ta wọ́n ní ta bá rí ẹni tó wá tó jọ́ méjì jọ́ mẹ́ta ẹkú àti làákìrà ẹni. Mo fẹ́ fàsìkò yìí mò ń gbọ́ nǹkan kan ní wàá mọ̀ bóyá lóòótọ́ ni àbí irọ́ ni torí kò gbọ́dọ̀ jó òótọ́. Wọ́n náà ń pè àwọn kan ní Ilorin Emirates, àwọn kan náà Ilorin Heritage kìíní kan àbí tiẹ̀ lórúkọ wọn náà. So wọ́n wá láwọn ń gbẹnu sọ fáwọn Kwara pé àwọn ò fẹ́ Sunday Igboho. Ẹ jọ̀ọ́ ẹ tú dànù. Ọkọ̀ pàlú tó ti fò ní wọ́n kàn juwọ́ sí lásán ni. Ilorin Heritage àbí Ilorin Emirates àbí nǹkan kan tẹ́ ń pera wọn yẹn wọn ò ní wọ́n yìí ṣàgbẹnusọ Kwara State o, agbẹnusọ Ìlọrin gangan fúnra ara rẹ̀ Ìlọrin fúnra ẹ̀ ni wọ́n. So Ìlọrin sì kọ́ ní Kwara State, ọ̀tọ̀ Kwara State ọ̀tọ̀ ní Ìlọrin town gangan fúnra rẹ̀. Tẹ́ ẹ bá ní Ìlọrin o ẹ̀yin ò fẹ́ Sunday Igboho kò sí tó kàn wá náà pẹ̀lú yín, wàhálà tí ń nìyẹn. So a jẹ́ pé gbogbo nǹkan tí àwọn bandit ń ṣe ní Kwara South àti Kwara North a jẹ́ pé ẹ̀yin lẹ́ ń tì wọ́n lẹ́yìn tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ Sunday Igboho. Gbogbo bí àwọn ìlú ṣe di ahoro tí wọ́n lé gbogbo èèyàn kúrò nílé, tí ẹni tó nílé tí ò rí lé gbémọ́ tó lọ rẹ́ǹtì ilé nígboro Ìlọrin a jẹ́ pé inú yín ń dùn sí nìyẹn. A jẹ́ pé gbogbo bí àwọn bandit ṣe ń pa àwọn èèyàn ní Kwara South tí wọ́n lé àwọn èèyàn kúrò nílé tí wọ́n kẹ́rù wọn a jẹ́ pé ẹ̀yin gangan lẹ́yìn ẹ̀ ń dunnú sí ẹ̀ sì ń ṣàtìlẹ́yìn fún àwọn bandit pé kí wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ kí wọ́n lé gbogbo àwọn Kwara South kí wọ́n lé wọn dànù wọ́n á kú Kwara Central nìkan. Àwa mọ mission yín tẹ́ fẹ́ fi nǹkan yẹn ṣe, bóyá ẹ fẹ́ fi jíbò ní o, bóyá ẹ sì fẹ́ fi ṣe nǹkan míì ní kò yé wa, ṣùgbọ́n ní àsìkò yìí èmi tèmi ò mò ń sọ wípé Sunday Igboho àwa Kwara South àwa fẹ́ máa bọ̀ ọmọ ọ̀dọ̀ rere ọmọ ọkọ tí èso máa lè máa bọ̀ lọ́dọ̀ tiwa ní Kwara South. Kwara Central àwọn làwọn ò fẹ́ ọ, kò sí tó kàn á pẹ̀lú wọn torí pé wọ́n ti sọ pé kò sí tó kàn àwọn Ìlọrin pẹ̀lú àwa Kwara South. Ẹ̀yin lọ́ba Kwara South ẹ mọ́ gọra yín o, ẹ̀yin lọ́ba Kwara South ẹ mọ́ gọra yín o. Èèyàn mẹ́ta ẹ̀gbọ́n méjì o tí wọ́n bá ń sọ̀rọ̀ Kwara State tí Kwara Central àti Kwara North tí wọ́n bá rí Kwara South náà àwọn ò lè dá lọ o, àfi Kwara South náà ò fọwọ́ kún wọn o. Kwara South Kwara North náà ò lè dábòdì àbí wọn ò lè dá nǹkan ṣe, wọ́n nílò Kwara Central o. Ṣùgbọ́n lè wá torí pé bóyá torí pé Ìlọrin ni state capital kẹ wá sọ pé àwọn tí ń pa wá, àwọn tí ń lé wa nílé, àwọn tí ń gba dúkìá wa, tí ń fọmọ wa, tí ń fẹ̀yàwó wa, tí wọ́n ń jí wọn gbé, pé ẹni tó wá fẹ́ gbà wálẹ̀ lọ́wọ́ wọn kó mọ̀ wá sọ́dọ̀ tiwa. Irọ́ o, ẹ̀yin Kwara ẹ̀yin Ìlọrin tẹ́ bá mọ̀ pé ẹ̀fẹ́ dúró lọrin yín kò sí tó kàn wá pẹ̀lú yín. Ẹ jẹ́ kẹ́ni tí ó gbà wálẹ̀ tí ó dá wa padà sílùú wa láyọ̀ àtàlàáfíà, tí yóò jẹ́ ká máa gbélé wa láyọ̀ àtàlàáfíà, ká máa ṣe bísíǹsì wa láyọ̀ àtàlàáfíà. Ẹ jẹ́ wá gbà wálẹ̀ tẹ́yin bá mọ̀ pé ẹ̀yin ò fẹ́ ẹ dúró láàyè ara yín. Ó sì ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn mi ti dé torí pé mi tí ìrí gbámú gẹ́gẹ́ pé ṣé lóòótọ́ ni wọ́n ti ẹ̀ sọ bẹ́ẹ̀ àbí wọn sọ bẹ́ẹ̀. Torí níjọ́ ní wọ́n sọ pé gọ́vnọ̀ ní tí Sunday máa wà, ó tún yá wọn ní gọ́vnọ̀ ní kó máa bọ̀, ó padà wá tí nǹkan kò sì ṣẹlẹ̀. Ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wá ń sá kúrò láàfin torí pé Sunday ń bọ̀ ẹ fẹ́ kí gọ́vnọ̀ ó yọ yín lóyè. Ẹ̀yin yín mọ̀ pa mí, ṣé torí pé àwọn èèyàn ìlú yín àwọn èèyàn sì kú ń bẹ̀ lẹ́sẹ̀ ń sá káàkiri. Okay, kò sí wàhálà ẹ sọ àjà mọ́ bá bọ̀. Ṣùgbọ́n o Kwara Emirates àbí Kwara Heritage àbí kí náà pè wọ́n tó ṣe agbẹnusọ Kwara State o, agbẹnusọ Ìlọrin ni wọ́n o. Ìtàn bá sọ ọ̀rọ̀ Ìlọrin ni wọ́n ń sọ, kì í sọ̀rọ̀ Kwara State. CK náà. ODUA TV Watch, don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.